Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Almaroof ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ sọ́pọ́ọ̀tì mi kí ẹ bá mi ṣíà péjì yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀ o, àmì mi máa ń sọ̀rọ̀ lórí nǹkan tí mo bá rí ni, mi ò kàn ń ṣàdédé sọ̀rọ̀. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ mọ̀, ẹ máa wo àáfàá tó máa sọ̀rọ̀ sí yìí. Ó sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, ó sọ̀rọ̀ nípa bí àwọn àáfàá ẹ̀sìn bó ṣe sọ àwọn tí àwọn kan ń pè ní ẹlẹ́bọ, bó ṣe sọ wọ́n di ẹni tí ìjọba ń fún wọn ní ọlùdé. Wọ́n ní nǹkan tí àwọn bàbá àwọn ti gbàdúrà pé kọ́lọ́n bá wa paná abẹ́bọ rẹ́, tọ́lọ́n dẹ̀ ti paná ẹ̀. Bọ̀tà àwọn àáfàá wàlìtà ó sírè, ẹ má bínú, bọ̀tí wọ́n tó bá jẹ́ àáfàá wàlìtà ó sírè inú wọn ni kò reply mi. Ṣẹ́yìn náà ti rí àwọn àáfàá kan wà, wọ́n ní ọpọlọ. Mùsùlùmí mi tó di kọ́ bọ̀ a sì ń ṣe ẹ̀sìn àbáyé wa. Tí a bá rí, àwọn ò kì í ṣe ẹlẹ́bọ. Tí bá ní wọ́n ń ṣe ẹ̀sìn àbáyé, gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa là ń jẹ ewé, là ń jẹ egbò. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá náà mu àgbo jẹ̀dí, wọ́n mu àfàtọ̀, wọ́n mu olómi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí nǹkan kan bá wà tó bá fẹ́ dà wọ́n láàmú, wọ́n máa ní kán wá, wọ́n máa mọ́mọ́ ẹ wá. Àwọn kinní kan wà, irú orí fífọ́, túùlù, nǹkan. Àwọn bàbá wa máa ń láwọn gbẹ́rẹ́ kan tó bá ń fúnyàn ní mẹ́ta wájú orí, mẹ́ta lẹ́yìn, mẹ́ta láàárín, lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Nǹkan yẹn á dẹ̀ lọ. Àwọn nǹkan tó kú tí àwọn yẹn lèmi gbà kún ni mo gbà pé ọmọ Odùduwà gidi àti àwọn tó ń ṣe ìṣègùn, mi ò ní dispute wọn, mi ò dẹ̀ ní bú wọn láéláé. Àmọ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ àáfàá yẹn, ẹ rí pé àáfàá yẹn make a lot of sense. Nítorí pé àwọn àáfàá tó wà nílé ayé ń sìn kò dàbí àwọn bàbá wa, bí àwọn bàbá tó ti kú, àwọn àgbàlagbà, àwọn tó sì wà láyé nínú wọn, bí àwọn bàbá wa kí lorúkọ àwọn àáfàá yìí nílé tó dàgbà. Àwọn ò bá wọn ṣe nǹkan táwọn ọmọ wa ń ṣe ń sìn, torí màá pe most wọn lọ́mọ wa àtàwọn tó jẹ́ brother, àwọn tá a tún jọ jẹ́gbẹ́. Wọ́n ti sọ íńtánẹ́ẹ̀tì yẹn, wọ́n ti wò pé the right channel ní fáwọn káwọn fi tákò èèyàn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣe rí, èmi ò kì í sọ̀rọ̀ tí ò lọ́pọlọ lórí o. Mi ò dẹ̀ kì í sọ̀rọ̀ tó yẹ pé ẹ wò pé kí ló ń wí. Wàá pìkì nínú ọ̀rọ̀ mi torí mo mọ̀ pé níwọ̀nba ẹ̀ tí mò ń sọ yìí ẹ rí nǹkan kékeré mú bẹ́ẹ̀. Ẹ̀yin àáfàá tẹ̀ ń gé orí èèyàn, ẹ̀yin babaláwo tẹ̀ ń gé orí èèyàn, ẹ̀yin pásítọ̀ tẹ̀ ń gé orí èèyàn, ẹ̀yin lẹ fún ọ̀pọ̀lọpọ̀ ní ààyè. Ṣé wàá rí ẹ̀yin àáfàá ẹlẹ́bọ tẹ̀ ń pera yín láàfáà, ẹ̀dẹ̀ mọ́ra yín, kí ló ṣẹlẹ̀? Àwọn àáfàá ẹlẹ́bọ, èyí tẹ̀ ń ṣe súfí, ẹ̀yin tẹ̀ tún ṣe súfí tẹ̀ jẹ́ àáfàá mi, ẹ má bínú o. Ẹ bá àwọn àáfàá yín wí tó ń jóògùn. Ẹ bá, because tó o bá pèrè ní confam àáfàá, táwa mọ̀ pé àwọn àáfàá ni, tẹ́ ẹ bá débẹ̀ omi náà máa fún yín àti tùràrí. Thank you bàbá wa Ṣéhù Rọ́bíù ọ̀dẹ́ alátaálá, bàbá wa Lówòrò. Ìgbà tí bàbá wa Lówòrò wá bí, bàbá Ṣéhù Rọ́bíù òun ló jẹ́ àwa ti dá mọ́ṣáláṣí lẹ̀. Àwa change mọ́ṣáláṣí yẹn sí Lutiful Lai ní orúkọ bàbá, kí bàbá ṣe lórí wa. Tó bá ka 1 2 3 4 5, mi ò lè kà mí 5 àwa tá a bẹ̀rẹ̀ rí. Brother mi kan Musbah Ọlágúnjú, òun ló bẹ̀rẹ̀ kínní, ló pè wá lẹ́yọ kọ̀ọ̀kan. Àwa ń ṣe sí ilé. Ó ní mo ṣe máa ń wo àwọn àáfàá tó bá ń bú mi. Wàláì, mi ì mọ̀ bọ̀tẹ̀ èrè tèmi ní lọ́dọ̀ Ọlọ́run ó ju gbogbo ẹ̀yin àáfàá tẹ́ máa ń bú àwa lọ. Nítorí mọ́ṣáláṣí Lutiful lénìí, àwa táwa dálẹ̀ rè, ó dẹ̀ ti di mọ́ṣáláṣí náà gbàgàdà báyìí ní ńlá rẹpẹtẹ. Bọ̀tà àwa tá a pinlẹ̀ lélẹ̀, àwọn ò fọwọ́ sọ̀yàwó ja. Ó ní mo ṣe máa ń wà fún àwọn àáfàá mi, wọ́n máa ní pé ẹlẹ́bọ ni. Ìwọ tó bá máa wúrú àwa tó bá máa pè wá lẹ́lẹ́bọ, kí ni nǹkan tó o ti ṣe nípa mùsùlùmí? Kí ni ìdáwọ́lé ẹ nípa kéwú?
kí ni nǹkan tó o ti ṣe nípa ẹ̀sìn Islam gangan nínú òpó ẹ̀sìn Islam kí ni àwọn nǹkan tí wọ́n ti gbé ṣe kó tó burú èmi Ààrẹ Almaroof kọ́kọ́ rò dáadáa kó gbọ́dọ̀ tí mo sọ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wà bí wọ́n mọ̀ pé mi ò ń parọ́ kódà irọ́ súnà mi ìmọ̀ pa I will tell you the truth nothing but the truth ẹ̀yin àáfàá yẹn ẹ pè kẹ́ pé àwọn ẹ lọ Google Lutiful Lie Jamaat ní Amẹ́ríkà ẹ google .org kẹ́ wá pé àwọn àáfàá tẹ wà mẹ́kẹ́ ní ta ni Ààrẹ Almaroof kẹ́ tó bọ́ta kẹ́ tó burú àwa ẹ̀yin lẹ fúnjọba láàyè tíjọba fi fún àwọn oníṣẹ̀ṣe ní ọjọ́ ẹ̀ ń ṣe iléyàdé wọ́n ń ṣe Christian ayé tiwọn náà wà nígbà tó yá wọ́n wá wò pé wàhálà ayé ti pọ̀ jù làwọn náà wá wò pé kọ́ kúkú fún àwọn oníṣẹ̀ṣe tá a bá láyé gan kọ́ fún wọn kò yẹ ká rojọ́ lórí ẹ̀ o àfáà mi I really enjoy your speech mo dẹ̀ gbádùn ọ̀rọ̀ yẹn bọ̀ ẹ má jẹ́ àròjọ́ lórí ẹ̀. ẹ sọ lánàá nù ìjọba wa fọwọ́ sí pé wọ́n declare holiday ṣẹ̀ṣẹ̀ Allah holiday táwọn bàbá wa kẹ́tí fi Kùránì pa tá ṣe ládùúgbò ọlọ́run kó pa náà dẹ́bọ̀rẹ́ kó gbé súnà nẹ́bí ga ní ayé súnà táwọn bàbá yìí gbogbo àwọn ẹlẹ́bọ̀ yóò jáde súnà àti yín tó tì wọ́n jáde yìí gbogbo yín àfikẹ́ tí wọ́n wọlé padà lọ́lọ́run tó yọ́nú sí. La ilaha illallah. ṣọ́pọ̀lọpọ̀ wa ti wá gbọ́ nǹkan tá a fà yẹn sọ so tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá a fà yẹn sọ right àti àfikún èmi Ààrẹ Almaroof ẹ bá mi share àkíní yẹn ẹ bá mi share ṣe rí ẹ̀yin tẹ́ ẹ wà lórí YouTube tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́ máa ń type ìkan pé bàbá ẹ̀ ló lórí burúkú ó pẹ̀gbọ́n ẹ̀ ló lórí burúkú ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán tẹ́ ẹ ń dá sí tán mo ṣe ń bọ̀ fún yín kò tí ì yá ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa lọ ń comment sí ọ̀dà nǹkan tí èèyàn bá ṣe wọ́n ò force ẹ àǹtí bá máa disrespect yín gbogbo ẹ̀ tẹ́ comment lórí nǹkan tí mo ṣe lánàá lórí ọ̀rọ̀ Aláàfin tí mo fi ọ̀rọ̀ Ọọ̀ni kún tí bá fẹ́ disrespect yín màá gbé orúkọ yín màá gbé yín fún àwọn blogger wọ́n á blast yín but nítorí pé ọmọ ọgbọ́n ni mí mo kàn rí pé ẹ lò ní brain tí wọ́n bá fi ìgbà tí set brain yín ẹ mọ̀ yìí pé tíyàn bá ń sọ̀rọ̀ èèyàn máa ń kọ́kọ́ wọ ẹni tíyàn bá sọ̀rọ̀ ni kí wọ́n kan ráhùnráhùn mi ní dárúkọ ẹ torí tí n bá dárúkọ ẹ mo lè fọgbọ́n fún ẹ ní viewers kí wọ́n náà start kan mọ̀ ẹ àmọ́ when next tó bá tún ṣe nonsense màá gbé picture ẹ wá màá wá jẹ́ kó mọ̀ yìí pé èèyàn ń dá sọ̀rọ̀ téèyàn ò bá mọ̀ ìkan ni wọ́n sọ fún mi yìí pé you know nothing about Ọ̀yọ́ ọmọ rẹ̀ mi ọmọ ajílẹ̀ ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ gan tó kú bàbá ò lè sọ pé òun ò mọ̀ mi tó o bá mọ̀ pé mi mọ̀ nothing about Ọ̀yọ́ Aláàfin the last travel Aláàfin lọ́yọ̀ọ́ tí Aláàfin fi wá sí Amẹ́ríkà èmi Almaroof èmi ni mo lọ gbé wọn tó o bá tún wá mọ̀ kó mọ̀ èmi gangan ni Ààrẹ Almaroof èmi ni president ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin worldwide ẹ máa jẹ́ kó rí yín máa pé tẹ́ ẹ bá ti muyàn tí nǹkan bá ti message bá kàn ti já lu ọ̀dọ̀ yín tẹ́ bá ti wò ó ẹ kàn wò ó pé ẹ kàn lè máa báyàn sọ̀rọ̀ anyhow ẹ̀yin ọmọ wàlẹ̀ táwọ́sírì ẹ̀yin ọmọ rẹ̀ ìrọ̀lẹ́ ayé àwákùnú ẹni tẹ́ ẹ máa fi pa tí bá bẹ̀rẹ̀ sí ní gbé yín ṣépè yín sìn wọ́n á ní ààrẹ ń ṣépè kí ló dé tẹ́ máa ṣe bí wèrè ẹ fi kọ́mẹ̀ntì dẹ̀ tó bá lè kọ́mẹ̀ntì just leave it àìmọye nǹkan táwọn náà máa rí tó máa ń bí wa nú a máa fílẹ̀ ni mi ò fọ́ọ̀sẹ̀ kó wá sórí orí fèsì mi orí péjì mi ó ti yé yín mẹ́sàn especially àwọn tó wà lórí YouTube yẹn wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ pé wọn ò mọ̀ wọ́n I will put your name out when next you come to my page láti bú mi màá jẹ́ kí wọ́n gbé ẹ sáré kódà wọ́n á wádìí ilé ẹ tó bá mọ̀ pé irọ́ ni mò ń pa díà mi it's either you keep your mouth shut just keep quiet don't even make any comment on my page tí nǹkan tí mò ń sọ bá ti pí ẹ wá ká pass check the next door mi ò pé anybody mi ìbú ẹ̀ náà tó wá ń pè bàbá ẹ̀ lólórí burúkú ìwọ tó pè mí lólórí burúkú yẹn ò ní ṣe oríire kankan ò ní jẹ́ tiẹ̀ inshallah ẹ má bínú ẹ̀yin fans mi I just have to do this thank you very much God bless you.